Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run ṣeun lọ́pọ̀lọpọ̀. A tún wọnú oṣù tuntun, a tún wọnú oṣù kejì nínú ọdún 2023. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti oore ọ̀fẹ́ rẹ̀. Ọlọ́run ló ṣe, kì í ṣe àwa o. Torí náà gbogbo ọpẹ́, gbogbo ìyìn, gbogbo ògo fún Ọlọ́run. Ọlọ́run jẹ́ ká jọ kọrin pé Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo gbé ọ̀gá o bàbá torí pé o ṣe é. Mo gbé ọ̀gá o bàbá torí pé o ṣe é. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, a gbé ọ̀gá bàbá torí pé o ṣe é. A gbé ọ̀gá bàbá torí pé o ṣe é. Àmín. Wẹ̀mọ́ náà tí ẹ̀ ń wò mí tàbí tí ẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé, ibikíbi tí ẹ ti ń wò mí tàbí tí ẹ ti ń gbọ́ mi, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, yóò dára fún wa lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó tún wọ Ọlọ́run náà àánú ẹ̀ láti mú wa rí oṣù kejì nínú ọdún 2023. Àwọn kan lájọ sọ pé Happy New Year, ṣùgbọ́n wọn ò sí mọ́. Àwọn kan lájọ sọ pé Happy New Month, wọn ò sí mọ́. Fún èmi àti ìwọ tá a wà láyé lónìí, ohun Ọlọ́run náà àánú ẹ̀ ni. Torí náà gbogbo ọpẹ́, gbogbo ìyìn, gbogbo fún Ọlọ́run. Hallelujah. Ẹ ṣé. Ohun tí èmi Ọlọ́run fi sí mi lọ́kàn ní ọjọ́ òní tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kejì ni pé ká gbàdúrà. Mo kàn fẹ́ gbàdúrà fún gbogbo ọmọ Ọlọ́run tó ń wò mí ni. Fẹ́ kó mọ̀ pé Bíbélì jẹ́ kó yé wa nínú ìwé John 3:27. Ó ní ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà àyàfi bí ẹ bá fi fún láti ọ̀run wá. Psalm 127:1 náà sọ, ó ní bí kò ṣe pé láwa kọ ilé náà àwọn tó ń ṣe wọ́n ń ṣe lásán ni. Bí Ọlọ́run ò bá ràn wá lọ́wọ́, kò sí ẹnikẹ́ni tó lè ràn wá lọ́wọ́. Bí Ọlọ́run ò bá ṣe, ẹnikẹ́ni ò lè ṣe. Ó kọjá ọgbọ́n orí ènìyàn, ó kọjá òye ènìyàn. Ọlọ́run nìkan ló lè ṣe. Torí náà, mo fẹ́ ká sáré gbàdúrà. Àwọn ìpele kí n fẹ́ gbàdúrà fún ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá iṣẹ́ tí ẹ kò níṣẹ́ lọ́wọ́ báyìí. Fẹ́ gbàdúrà fún yín. Àdúrà náà ni wípé nínú oṣù tuntun tá a wọ̀ yìí, Ọlọ́run yóò pèsè iṣẹ́ fún yín. Akọ́pẹ́ tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tó tẹ̀lé sínú rẹ̀. Kí oṣù yìí kó tó dé dàjì, gbogbo ẹ̀yin Ọlọ́run káàkiri àgbáyé tí ẹ̀ ń wáṣẹ́, Ọlọ́run yóò pèsè fún yín lórúkọ Jésù. Iṣẹ́ tó dára, iṣẹ́ tí ó tán ìṣẹ́, iṣẹ́ tí ó fi yín lọ́kàn balẹ̀, òní Ọlọ́run yóò pèsè fún yín lórúkọ Jésù. Gbogbo yín Ọlọ́run máa pèsè o. Ṣùgbọ́n má fi ọ̀nà ẹ̀rú wá iṣẹ́. Má fọ̀nà ẹ̀rú wá. Tó bá jẹ́ obìnrin, má lọ tara ẹ̀ fún ọ̀gá iléeṣẹ́ kan. Tó bá jẹ́ ọkùnrin, má bá wọn wọ ẹgbẹ́ òkùnkùn pé àwọn nìkan ṣe bá ṣe ń ṣe nìyẹn. Jẹ́mi náà bá wọn ṣe bẹ́ẹ̀ kí n lè rí kankan gbà. Irọ́. Ọlọ́run ni kò gbẹ́kẹ̀lé. Ọlọ́run ló máa yanjú ẹ̀. Ọlọ́run ló máa ṣe, ó dẹ̀ máa ṣe lórúkọ Jésù. Ó dára fún ọ. Àwọn kìí fẹ́ gbàdúrà fún ni àwọn tó ń wá ọmọ. Mo gbàdúrà fún gbogbo ẹni tí ẹ̀ ń wá ọmọ. Nínú àánú Ọlọ́run, nínú ìrẹ̀fẹ̀ Ọlọ́run. Ọlọ́run tó sọ Sarah di ìyá ọmọ. Ọlọ́run tó gbọ́ ti Sarah, Ọlọ́run tó gbọ́ ti Anna yóò gbọ́ ti yín lórúkọ Jésù. Ọlẹ̀ ayọ̀ yóò sùn yín ní ìwòye oṣù 9. Ẹ ó gbé ọmọ yín, ẹ ó gbé Deborah, ẹ ó gbé Samuel, ẹ ó gbé Ọlá, ẹ ó gbé David tí yín, ìbejì, ìbẹta, ìbẹrin lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Bọ̀mọ̀ àárọ̀, má gbọ́mọ lọ́wọ́ Ọ̀ṣun, má gbọ́mọ lọ́wọ́ òrìṣà, má gbọ́ lọ́wọ́ babaláwo wò. Tó bá ti gbà tí ìbá ṣe ní Jésù ti gbà fúngbà díẹ̀ ni o. Wọ́n á fún ẹ. Irú ọmọ bẹ́ẹ̀ wọ́n á jọ lọ primary school, wọ́n á jọ lọ secondary, wọ́n á jọ lọ university. Time àsìkò bá tó yẹ kó máa jẹ ọlá, kó máa jẹ ọrọ̀, kó fẹ̀yìntì, kó máa jọ, wọ́n á gba nǹkan wọn padà. Torí pé èṣù ní ohunkóhun tó ń fẹ́ fúnni kò ní o. Ọlọ́run nìkan ló lè ṣe. Torí náà mo fẹ́ kó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọ̀dọ̀ Ọlọ́run ni kó ti gba ọmọ títí ẹ. Má gba ọmọ lọ́wọ́ òrìṣà, má gbà lọ́wọ́ Ọ̀ṣun, má gbà lọ́wọ́ èṣù, má gbà lọ́wọ́ babaláwo. Lórúkọ Jésù. Ní inú ọdún tá a wà yìí gan, wọ́n á kí ọ náà kú oríire. Wọ́n á pè ọ ní ìyá àwọn ọmọ. Wàá bí ọkùnrin, wàá bí obìnrin, wàá bí ìbejì, ìbẹta, ìbẹrin lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Àwọn pẹ̀lú kan fẹ́ gbàdúrà fún ni àwọn tó ń wá ọkọ tàbí tó ń wá aya. Bẹ́ẹ̀ ni pé kò dáa kí ọkùnrin dá nìkan wà. Torí náà ó dá obìnrin, ó dá olùrànlọ́wọ́ pẹ̀lú rẹ̀. Mo gbàdúrà fún lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá aya tàbí tí ẹ̀ ń wá ọkọ, Olúwa yóò pèsè fún lórúkọ Jésù. Egun ìhà yín ni Ọlọ́run yóò pèsè. Ẹni bí ọkàn Ọlọ́run, àyànfẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò pèsè fún lórúkọ Jésù. Ṣùgbọ́n mo wá rọ̀ ọmọ Ọlọ́run, tó bá ń wá ọkọ, fi sùúrù sí. Ṣe sùúrù gidigidi gan. Ṣe ni kó gbàdúrà, kó lajú ẹ, kó la etí ẹ. Má gba ọkọ lọ́kọ o, mo bẹ̀ ọ́. Má gba ọkọ lọ́kọ, má gba aya láya.
títí ẹ gangan òní kó dúró dé àsìkò Ọlọ́run ló dáa jù. Bí èèyàn bá dọ́gbọ́n sí ó lè ṣeéṣe fúngbà díẹ̀ o, ó lè dùn fúngbà díẹ̀, ṣùgbọ́n ìgbẹ̀yìn máa ń korò ni, ìgbẹ̀yìn máa ń jẹ́ ìbànújẹ́ ni. Ìgbẹ̀yìn ó máa ń burú ni. Torí náà ṣe sùúrù, títí ẹ gangan ni Ọlọ́run yóò pèsè fún ọ lórúkọ Jésù. Nínú ọdún yìí wọ́n á kí wọn náà kú oríire, wọ́n máa pè ní ìyàwó lágbájá, ọkọ lágbájá, bẹ́ẹ̀ nìtàn rẹ yóò lórúkọ Jésù. Gbogbo ẹni tí ẹ̀ ń ṣàìsàn, mo gbàdúrà fún yín pé o ní diabetes ni, high blood pressure ni, arthritis ni, liver problem ni, kidney problem ni, fibroid ni, Ọlọ́run yóò wò ọ́ sàn lórúkọ Jésù. Àìsàn yóò ní pa ọ́. Bẹ́ẹ̀ ni, olùwòsàn ni Jésù. Wọ́n á jẹ́ kán mú ọwọ́ nínú ẹgbẹ́ pé àwo tó bá ti wọnú ẹgbẹ́ kan, tó bá ti sín gbẹ́rẹ́ mẹ́wàá kan, àìsàn yẹn máa lọ. Irọ́ ni o. Ọlọ́run nìkan ló lè ṣe é. Wò ó, táyé dúró yìí, kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o. Bí Ọlọ́run bá lè ṣe é, ta ló tún fẹ́ ṣe é? Torí náà mo fẹ́ kó gbẹ́kẹ̀lé Ọlọ́run, yóò sì ràn ọ́ lọ́wọ́, yóò sì ní tì ọ́ lórúkọ Jésù. Torí náà ìwọ náà tó ń jẹ, ọ̀pọ̀lọpọ̀ wa ìjẹkújẹ, ìmukúmu ló ń fa àìsàn. Rí pé oúnjẹ tó dára, mú ìrònú kúrò. Wo ìrònú ò dáa kankan o. Báyìí náà ṣe rí ìsìn, ta ló lè ràn ẹnikẹ́ni lọ́wọ́? Ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́. Wòlíì gan nílò ìrànlọ́wọ́. Pásítọ̀ gan nílò ìrànlọ́wọ́. Babaláwo gan nílò ìrànlọ́wọ́. Torí náà jẹ oúnjẹ tó dáa, sùn lásìkò, ṣe exercise. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣe wàhálà ní látàárọ̀ títí 24. Ṣùgbọ́n fọkàn balẹ̀, kò sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, yóò dára lórúkọ Jésù. Oṣù kejì yìí, oṣù ayọ̀ ẹni. Àìsàn yóò ní pa ọ́ lórúkọ Jésù. Olùwòsàn ni Ọlọ́run. Máa sìn, máa gbàdúrà, máa kàrọ̀ Ọlọ́run. Olùwòsàn ni Ọlọ́run, yóò wò ọ́ sàn lórúkọ Jésù. Àti ò ní bá ọdún yìí lọ. Ire ní tiẹ̀, ayọ̀ ní tiẹ̀. Gbogbo ẹni tí ẹ̀ ń ṣe business báyìí náà, mo gbàdúrà fún yín, okòwò yẹn kó máa pọ̀ sí ni. Business yẹn kò ní kú, ẹ ò ní jẹ gbèsè. Gbogbo ẹni tí ẹ jẹ gbèsè, kí Ọlọ́run kó bá yín san. Èyí tí business yẹn ò lọ déédéé, mo gbàdúrà ọwọ́ àánú Ọlọ́run, ọwọ́ agbára Ọlọ́run kó gbé yín lórí sókè. Ọwọ́ àánú Ọlọ́run, ọwọ́ agbára Ọlọ́run kó wọnú okòwò yẹn, kí business yẹn kó di púpọ̀, kó bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí. Wọ́n á gbọ́, má lọ ṣoògùn, má lọ ṣe awọ́rò pé wọ́n ní wọ́n ń dọ́gbọ́n sí ni, wọ́n ní àràgbé láyé ni. Inú Jésù ni kò ti rà gbé. Inú Jésù ni ìfọ̀kànbalẹ̀ wà. Jésù nìkan ló lè bá ọ ṣe. Má lọ ṣoògùn, má rí ohunkóhun mọ́lẹ̀, má lo ìgbàdí, má lo àgádágodo. Ọlọ́run ni kò képe lówùúrọ̀, kò képe lọ́sàn-án, kò képe láṣálẹ́. Ó sì máa ń gbọ́ àdúrà, ó sì máa ràn ẹ́ lọ́wọ́ lórúkọ Jésù. Àwọn olóore láti gúúsù, ní àríwá, ní ìwọ̀ nílà oòrùn, kọ́lọ́run kó mú wọn pàdé ẹ̀ lórúkọ Jésù. Bí ẹsẹ̀ ó máa pọ̀ sí ni, kò ní kú. In fact, gbogbo ẹni tí ẹ jẹ gbèsè, Ọlọ́run kó bá yín san, yóò sì dára fún lórúkọ Jésù. Ìgbàdà fún gbẹ̀yìn ọmọléèwé pátá, ẹ̀mí ọgbọ́n, ìmọ̀ àti òye kọ́lọ́run kó fi fún yín. Ẹ ó ṣe àṣeyọrí, ẹ ó ṣe àṣeyege lórúkọ Jésù. Ẹ ò ní kú sọ́nà. Ire tó kù nínú ọdún yìí tẹ́ fẹ́ graduate lórúkọ Jésù, ẹ máa graduate. Ọlọ́run á sì bá yín ṣe, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àwọn òbí wọn ò ní ṣe lásán. Ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ yẹn gan yóò yọrí sí ire lórúkọ Jésù. Ẹ máa graduate, ẹ dẹ̀ máa ríṣẹ́ ire lórúkọ Jésù. Mo gbàdúrà gbogbo ìránṣẹ́ Ọlọ́run jẹ́ pé ẹ ń struggle díẹ̀díẹ̀ tí nǹkan ò lọ dédé fún. Wò ó, ṣe ni kó ṣe sùúrù. Tó bá jẹ́ pé iṣẹ́ Ọlọ́run ni, Ọlọ́run ló ń ṣiṣẹ́, kì í ṣe àwa. Hallelujah. Ọlọ́run ló níṣẹ́. Oníṣẹ́ kò dẹ̀ ní wo iṣẹ́ ní kó bàjẹ́. Mo gbàdúrà fún yín kí Ọlọ́run kó ràn lọ́wọ́ sí yín, kí Ọlọ́run kó ràn oore sí yín, àánú Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ń fọhùn fún yín báyìí. Ṣùgbọ́n má dọ́gbọ́n sí pé church ò tí ì kún ni, àwa lọ ṣe awọ́rò. Fúngbà díẹ̀ ni, ṣé jíjẹ, ṣé mímu, ṣé ná, ṣé aṣọ tá máa wọ̀. Ọlọ́run ni olùpèsè. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ni olùpèsè. Ṣe ni kó fẹ̀yìntì Jésù yìí, ṣe ni kó dìímú, ṣe ni kó máa ṣe ìfẹ́ ẹ̀. Má lo àgádágodo, ẹ má parọ́ láti má ta àwọn ènìyàn jẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ni kó máa sọ, máa wàásù Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run kó ṣiṣẹ́, jẹ́ kí Ọlọ́run kó ràn lọ́wọ́.
gbogbo ní àsìkò wà fún, yóò sì dára fún lórúkọ Jésù. Iṣẹ́ ìránṣẹ́ a máa tẹ̀síwájú ni, kò ní kú lórúkọ Jésù. Ọlọ́run á mú ire ojú rere àti Ọlọ́run kò ní jìnnà sí lórúkọ Jésù. Mo gbàdúrà fún gbẹ̀yìn tí ẹ fẹ́ kúrò nílùú, tí ẹ ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run, bá lórí visa ni o, bá lórí passport ni o, lórúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ojú ò ní tì yín lórúkọ Jésù. Ọlọ́run ìrànlọ́wọ́ lọ́nà tó kọjá ọgbọ́n orí ènìyàn, lọ́nà tó kọjá òye ènìyàn, Ọlọ́run yóò fi fún yín lórúkọ Jésù. Ẹ ó rí àánú Ọlọ́run, ẹ ó rí oore ọ̀fẹ́ Ọlọ́run, ẹ ó rí àánú Ọlọ́run. Ojú ò sì ní tì yín lórúkọ Jésù. Wo oṣù kejì tá a wọ̀ nínú èyí, oṣù kejì yìí oṣù ayọ̀ ni. Ṣùgbọ́n mo fẹ́ kó o sin Ọlọ́run nínú òtítọ́, bá Ọlọ́run rìn nínú òtítọ́, nínú ìwà mímọ́. Bẹ́ẹ̀ ni, nínú ìgbọràn sí àṣẹ Ọlọ́run. Má gbọ̀nà ìbúrú rárá. Bí táyé dé dúró yìí, ẹni tí ò bá ti ní Jésù kò ní nǹkan kan o. Ẹni tí ò bá ti ní Jésù kò ní ohunkóhun. Tó bá lówó lọ́wọ́ tó ní Jésù, o ò tí ì lówó ní nǹkan kan o. O ò ní nǹkan kan o, torí pé ohun tó kójọ tó fi ètò kójọ nínú lógún ọdún kò gba Sátánì ní ogún ìṣẹ́jú láti gbọ̀n dànù. Tó náà o gbọ́dọ̀ ní Jésù, o gbọ́dọ̀ bá Ọlọ́run nínú ọdún yìí, nínú òtítọ́, nínú ìgbọràn, nínú ìfẹ́ ni kó bá Ọlọ́run nínú ọdún yìí, kó sì máa yọ̀. Má jẹ́ kó ohunkóhun kó ba ọkàn rẹ jẹ́ rárá. Ọkàn tó bá ń yọ̀ ni Ọlọ́run ti ń ṣiṣẹ́. Tó pé Ọlọ́run wa Ọlọ́run ayọ̀ ni. Má jẹ́ kí wò ó, má fàájú rárá bẹ́ẹ̀. Ọlọ́run ọkàn dí Jésù mú, ságbẹ́kẹ̀lé, yóò bá ọ, ojú kò ní tì ọ́. Gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé Jésù nìkan ní àpáta tí kì í yẹ̀. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ ní ọdún. Ojú ò ní tì ọ́ lórúkọ Jésù. Ìrìn àjò oṣù kejì yìí, ìrìn àjò ayọ̀ ni, ìrìn àjò ọlá ni, ti ìgbéga ni, ti ìrànlọ́wọ́ ni. Wàá rí ìbùkún Ọlọ́run. Ọlọ́run yóò bá ọ ṣe. Gbẹ́kẹ̀lé, sinmi lé, yóò dára fún lórúkọ Jésù. Mo gbàdúrà fún yín pé ní oṣù kejì yìí, gbogbo ẹni tó ti sú, gbogbo ẹni tó ti rẹ̀, tẹ́wọ̀n pé bọ́dún fẹ́ gbégbà, tó ti fẹ́ pa lẹ́yìn Ọlọ́run, ẹ má padà. Ẹ má padà, ń gbó ní àsìkò wà fún. Ọlọ́run ń ṣiṣẹ́ lọ. Wo ó lè dàbí ẹni pé gbogbo ẹ ti pin pé kí ló Ọlọ́run ṣe gan, ṣùgbọ́n ṣe ni kó ṣe sùúrù. Nígbà tí àwòyẹ bá máa dé, ó máa yà àwọn ẹ̀rọ pé báwo ló ṣe ṣe ná? Ọlọ́run fẹ́ gba ògo ni. Ohun tó ń là kọjá yẹn, Ọlọ́run fẹ́ gba ògo ni. Bẹ́ẹ̀ ni, fi sùúrù sí i. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Wo kò sí ìgbé ayé tí kò níwọ̀, kò títí ìlà kọjá ni. Pásítọ̀ ní tó ń là kọjá, wòlíì ní tó ń là kọjá, ọmọ ìjọ ní tó ń là kọjá. Ṣùgbọ́n bí ọba ti dúró nu Jésù, tá a fẹ̀yìntì fúngbà díẹ̀ ni, ewu báyé náà ṣe rí lónìí. Níbo ni ayọ̀ wà mọ́? Kò sí ayọ̀ níbi kankan mọ́. Ọmọ tó bí kò lè fún ẹ láyọ̀. Owó tó ní kò lè fún ẹ láyọ̀. Ilé tó kọ́ kò lè fún ẹ láyọ̀. Mọ́tò yẹn kò lè fún ẹ láyọ̀. Bó o di sẹ́nétọ̀ o ò láyọ̀. Bó o di pírẹ́sẹ̀ǹtì o ò láyọ̀. Inú Jésù ni ayọ̀ wà. Inú Jésù ni kíni òun ni ayọ̀ wà. Torí náà mò ń rọ̀ lónìí, tó o bá ti ní Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, àkókò nìyí o. Àkókò nìyí. Wo mú ìfẹ́ kó o fi ọjọ́ ìgbàlà rẹ dá ọ̀la lè pẹ́ jù. Mo rọ̀ ọ́, gba Jésù lónìí gan ni ọjọ́ ìgbàlà rẹ. Torí pé ayé yìí kìí ṣe tiwa o. A kàn ń kọjá lọ́nú rẹ ní o. A ní ilé kan lẹ́yìn ayé yìí tá ò ti sinmi. Mo fẹ́ débẹ̀. Ó yẹ kí wọn náà débẹ̀. Ọjọ́ débẹ̀ ní lórúkọ Jésù. Tó náà mo rọ̀ ọ́, gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Babaláwo ò lè ràn lọ́wọ́. Oníṣègùn ò lè ràn lọ́wọ́. Wòlíì ò lè ràn lọ́wọ́. Ìrànlọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ ẹnikẹ́ni. Abájọ Dáfídì sọ ní Psalm 121, ó ní èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wà? Ìrànlọ́wọ́ mi yóò ti wọ Olúwa tó dá ọ̀run àti ayé. Ìyẹn ni pé ó wo ọ̀tún, ó wo òsì, ó wo wájú, ó wo ẹ̀yìn, kò rí olùrànlọ́wọ́. Ṣùgbọ́n mọ̀ pé ẹnìkan ń bẹ tó dá ayé àti ọ̀run, tí máa ràn lọ́wọ́ tí kì í ṣèrègùn, tó ní agbára láti ràn lọ́wọ́. Òun à ń pè ní Alpha àti Omega. Torí náà mo rọ̀ ọ́ lọ́mọ Ọlọ́run, gba Jésù sínú ayé ẹ lónìí o. Bóyá o sì ti mọ̀ nígbà kan rí, tí ìjì ayé tó ti dá ọ padà, tó ti padà sínú ayé, kò tí ì pẹ́ jù, padà wá sínú agbo ìgbàlà. Jésù ń dúró dè ọ́, yóò sì gbà ọ́. Ìjọ ṣe láti ayé rẹ fún Jésù. Àbúfẹ́ padà wá sílé. Jẹ́ ká jọ gbàdúrà yìí. Bí ọwọ́ tó lé lókè ara rẹ, wí tẹ̀lé pé Jésù Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tí mo gbọ́ ní ọjọ́ òní. Mo dúpẹ́ fún oṣù tuntun tí mo wọnú ẹ̀ yìí. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mi ò sì lè ràn ra mi lọ́wọ́. Mo wá ní wákàtí yìí, mo jẹ́ gbogbo àìṣedédé mi.
fi àánú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, wẹ̀ mí mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀, mo ṣetán láti sìn ọ́ títí ayé àìnípẹ̀kun, kọ orúkọ mi sínú ìwé ìyè, ràn mí lọ́wọ́ láti bá ọrùn títí dópin. Ó ṣe tó gbogbo àdúrà mi, mo ti di àtúnbí. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹni tí ẹ gbàdúrà yẹn, mo kí pé ẹ kú oríire. Yóò dára fún ọ lórúkọ Jésù. Mo fẹ́ kó gbé ìgbésẹ̀ kan. Ìgbésẹ̀ náà ni pé mo fẹ́ kó wá ìjọ tí wọ́n ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tí wọ́n ti ń ka Bíbélì, tó yẹ pé Bíbélì ló jẹ wọ́n lógún. Mo fẹ́ kó lọ darapọ̀ mọ́ inú ìjọ yẹn, lọ darapọ̀ mọ́ wọn, lọ fún ẹ̀kọ́ Bíbélì, lọ fún ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, lọ fún ìpàdé àdúrà, lọ darapọ̀ mọ́ wọn, kó bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí wọn náà sì ní Bíbélì kó máa ka ọ̀rọ̀ Ọlọ́run, torí pé o nílò láti mọ̀ sí nípa Ọlọ́run, o sì nílò láti mọ̀ tí wọn náà jẹ́ nínú Kristi. Yóò sì dára fún ọ. Bóyá o nílò ìrànlọ́wọ́ nípa ti ẹ̀mí, bóyá o ní ìbéèrè ni, fẹ́ kí n fi àdúrà ràn lọ́wọ́, fẹ́ kó kọ lẹ́tà sí mi, tẹ̀mí láago, pè mí, WhatsApp number mi, òun náà lójú olùwò rẹ níwájú ẹ̀, WhatsApp number mi nìyẹn. O lè pè mí, o lè WhatsApp mi, o lè text mi, màá dá ọ lóhùn, á dẹ̀ jọ gbàdúrà, Ọlọ́run yóò sì gbọ́ àdúrà wa. Ó dára fún lórúkọ Jésù. Mo gbàdúrà fún àánú Ọlọ́run, fún ojú Ọlọ́run fún ọ ní oṣù yìí. Oṣù tuntun tó bẹ̀rẹ̀ yìí, ìrìnàjò tó bẹ̀rẹ̀ yìí, ayọ̀ ló máa fi parí ẹ̀, nípa tìra nípa tiẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́. O ò ní kú sọ́nà bí èéfín, o ò ní sọ ohunkóhun nù. Gbogbo rere tó gbé wọnú oṣù yìí lórúkọ Jésù, Ọlọ́run yóò pa gbogbo ẹ̀ mọ́ pátá, ó sì fi ayọ̀ lò já ọ. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ tí ọba tó máa tẹ̀ mọ́. Jésù Olúwa wa. Gbọ́ o, lẹ́ẹ̀kan sí ṣe ni kó máa yọ̀, torí pé Ọlọ́run ń ṣiṣẹ́ lọ́wọ́. Ọlọ́run ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ o. Bẹ́ẹ̀ni pé bí ẹ máa pèdé ẹlẹ́kan, ayọ̀ ń bọ̀ lọ́wọ́, yóò dára fún lórúkọ Jésù. A ó tún pàdé o, sígbà náà, gbọ́, ayọ̀ ń bọ̀, ó dìgbà kan náà.